Àjàṣẹ́ mo tún dé bí mo ṣe máa ń dé, èmi Àjàsá olóyè ni. Mi ò dédé máa sọ̀rọ̀ yìí báyìí. Ṣé rí àwọn ọmọ kan bẹ tó jẹ́ wípé wọn lẹ́kọ̀ọ́. Ìwà ìlẹ́kọ̀ọ́ wọn náà wọ́n sì máa sọ pé gbogbo èèyàn kọ́ lèèyàn máa ń wojú ẹ̀. Ọmọ àfáà tí ó ṣe rí bíi pastek yẹn tó kó irun sí irùngbọ̀n bí irun abẹ́ wèrè tó ti ká ọdún wọ́n pọ̀ bẹ́ẹ̀ láwọn ọmọ aláìlẹ́kọ̀ọ́ náà. Ọ̀rọ̀ tí mo sọ wípé kí àwa ìṣe mùsùlùmí kírísítẹ́nì ni kiriyó ni oníṣẹ̀ṣe ni kájọ fi ọwọ́ sowọ́pọ̀ ká ṣọmọ àyá káyé bára wa jà ẹ̀sìn òfàjà. Orí ẹ̀ lọ́mọ olórí burúkú náà ló sọ̀rọ̀ sí. Mo sì mọ̀ sọ wípé eré ibú náà ni ó wà kẹ́yìn ayé ẹ̀. Nítorí ibi tó ń bọ́rọ̀ yìí bọ̀ tí ó bá fẹ́ máa sọ̀rọ̀ sí mi ìwà ṣẹ́ ìpè adárégbèrègbè kú fún. Ìṣẹ́ ìpè náà fún ẹni tí ó wẹ̀ fún kò ní sí. Ìwà fi yé sọ wípé ànábì Muhammad tí wọ́n sọ pé àwọn ń gbìjà ẹ̀ àbàrá ayé ló bà á báyìí ẹ̀ ló bá kú. Gbogbo ẹnu mo fi sọ àbàrá ayé ló bà ànábì báyìí ẹ̀ ló bá kú. Donc àbàrá ayé náà kò sígbà tí ò ní bà àwọn náà tí wọ́n kó ẹnu burúkú ságbà. Nígbà tó sọ̀rọ̀ sí Haji Dr. Philos wà lọ tó sọ̀rọ̀ sí Dr. Philos ó dárúkọ mi ò dá lóhùn. Eré ọ̀rọ̀ tí mo wá sọ wípé àní kí gbogbo àjọ máa ṣe pọ̀ ẹ̀sìn ò fàjà ó tún àtún ọ̀rọ̀ sọ sórí ẹ̀ ló pè mí ní bàbá ẹlẹ́bọ. Mo fẹ́ fi yé wípé èmi gbà wípé ẹlẹ́bọ ni mí, mo gbà wípé ẹlẹ́bọ ni mí, àmọ́ ìrandíran ànábì ẹlẹ́bọ ni, pọ̀rí ànábì ẹlẹ́bọ ni, bàbá ànábì ẹlẹ́bọ ni, ànábì gangan tẹ́ ń gbèjà ẹ̀ ẹlẹ́bọ ni. Omi ẹbọ ló mu, oúnjẹ ẹbọ ló jẹ títí kó tó máa fi á jẹ iṣẹ́. Tí ò bá yé yín ẹ jẹ́ kó yé yín. Pàtàkì ẹ̀ ṣọ́wárí ara tí mo mú ara ẹlẹ́bọ ni tí gbogbo wa mú ní Mákà. Tó bá ti lọ Mákà wò rí ẹlẹ́bọ ni ẹ́. Tó bá ń paléyà ẹlẹ́bọ ni ẹ́. Tó bá ń kírun ẹlẹ́bọ ni ẹ́. Èmi ò wá fi yé yín wípé ìrun táǹkì ẹbọ ni, ẹbọ àwọn Lárúbá ni là ń bá wọn ṣe. Wà lọ́mọ o, Al-Qur'ani Karim wà, Al-Qur'ani Azim wà, Al-Qur'ani Majid wà, Al-Qur'ani tèmi ni. Àìpurọ́ lórí ẹ̀ ọpọ́n fà ni, Al-Qur'ani tèmi ni. Tó bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ló bá. Gbogbo èyí tá bá tẹ̀ sórí ẹ̀ tó bá jáde lójú ẹ̀ tá bá sọ bẹ́ẹ̀ ló bá. Kò sé kò yẹ̀wò rí ọ̀rọ̀ Ọlọ́run ni. Èmi ò mọ̀ sọ wípé Islam tí business lẹ fi ń ṣe náà ló fà tí a bá sọ̀rọ̀ tá sọ báyìí ara máa ń ta yín. Ìgbà tẹ́ ẹ̀ níṣẹ́ àwọn Lárúbá ní sanwó fún yín lóṣù. Ìkẹyìn ayé nísìnyí ni mo wá mọ̀. Bí ò síbẹ̀ kí ni mo ti sọ tó ju ẹnu mi lọ. Mo ní kí gbogbo akájọ máa ṣe pọ̀ kájọ ṣọmọ ìyá. Èmi ní nígbé ìran tèmi ta fi lọ gba ìran oníran ìtorí pé mi ìṣọmọ àlè. Àwọn àgbà sì máa ń sọ wípé ilé tí ò bá tí ì máa dàrú ọmọ àlè ibẹ̀ kò tí ì dàgbà ni. Ìlú tí ò bá tí ì máa dàrú ọmọ àlè ibẹ̀ kò tí ì dàgbà ni. Ọmọ ọkọ lèmi nílùú yìí. Mi ò dẹbí mi rú, mi ò ya ẹbí sọ́tọ̀, mi ò sì dàlúrú, mi ò sì ní ya ìlú sọ́tọ̀. Àní kí gbogbo akájọ máa ṣe pọ̀. Bẹ̀nẹ̀ yàtọ̀ tí ẹ bá rò sọ wípé ìsìláàmù yín ẹ fi wá dá ogun lẹ́bi ní gbogbo yín lẹ́parun. Ẹ parẹ́. Àmọ́ mo ti sọ fún ẹ, mo tún kì ẹ nílọ. Táwọn ẹbí ẹ ò bá sọ fún ẹ, tó bá tún kọ ẹnu sí mi, ń gbé ẹ ṣépè. Èpè tó jẹ́ pé òní rẹ́ni wẹ́ fún ẹ. Àní àbàrá ayé bá ànábì. Ọlọ́run gangan kò gbọ́n lára ẹ̀ títí ó fi jẹ́ Ọlọ́run nípè. Àbàrá ayé àfàìmọ̀ kó máa bà yín. Ẹ̀yin tẹ́ ń kọ ẹnu sí mi. Tó bá rí wípé o sọ̀rọ̀ yìí tún fún ẹ lésì mọ́, mà sọ pé ìjà ti dé nìyẹn o. Mà sọ pé o ti bẹ̀rẹ̀ sí dá ọ̀ràn mọ́ràn níní. Gbogbo yín pápátá. Ìtorí ojúbọ̀rọ̀ ọmú yín. Ẹ̀kọ́ burúkú náà tí ẹ lọ kọ́ àwọn àfáà náà wọ́n ṣe bẹ́ẹ̀. Àwọn àgbà àfáà sì wà nílùú. Wọ́n ń wò yín níran wọn kì í nílọ. Tó bá di yánpọn yánrin tán nísìn, ìgbà náà ni wọ́n máa ní Àjàsá dákun báyìí. Ń fi ohun tí ayé ń jẹ́, ń jẹ́wọ́ ẹ̀ fún yín. Nítorí ẹlẹ́gbọ́ ẹ̀fẹ́ gbà ni. Àní Islam kì í wà nílùú kan kí ìlú náà kó tòrò. Ẹ wo Canada, wọ́n wà dáadáa. Ẹ wo London, wọ́n wà dáadáa.
ẹ wo àwọn ibi bẹ́ẹ̀ tí wọ́n gba Islam láyè. Gbogbo ìlú tó bá ti gba Islam láyè ìlú náà dáràn ni bí ogun ni. Ẹ gbádùn ọ̀rọ̀ mi. Ẹlẹ́bọjọ ní gbogbo wa o. Tá a bá iṣẹ́ lẹ́bọ òkúta tẹ́ ń lọ so mọ́ ní Mákà tẹ́ ń lọ ńlá tẹ́ ń lọ fọwọ́ kàn ṣókúta ni èwo wá ló kan òkúta nínú Islam. Òkúta yangi lọ́dọ̀ tiwa èṣù la fi ń lélẹ̀. Òkúta yangi tí a bá já àwọn ewé táwọn wò yìí tí a fi wẹ̀ ó ti di èṣù. Iṣẹ́ tá bá ran yóò jẹ. Donc èṣù lẹ́yìn náà ń lọ bọ ní Kaaba. Òrìṣà 360 ló wà nínú ìkábà. Nínú àwọn 360 náà mo ní nínú ẹ̀ ọ̀kan ni mo kàn yín sí bí. Ó gbádùn ọ̀rọ̀ mi. Ẹlẹ́bọ ni gbogbo wa. Ànábì tẹ́ntẹ̀lé ẹlẹ́bọ ni ìrandíran ẹlẹ́bọ ni. Tó bá pè mí lẹ́lẹ́bọ inú mi dùn. Àfi jọ ànábì Muhammad ni. Ẹ gbọ́ nísìn. Donc gbogbo àwa tá ń kírun ẹlẹ́bọ ni gbogbo wa. Nítorí pé kí ni ẹbọ lẹ́ ń lọ ṣe ní Mákà. Báwa ẹlẹ́bọ ṣe múra lẹ́ múra ní Mákà. Tí ò bá sí wípé orí mi orí adé ni ní gbé fìlà sórí. Nítorí tẹ́ bá ṣòro náà ní Mákà bù ṣe ìkẹyìn ẹ̀lẹ́ máa dé fìlà. Báwa náà ṣe ń farí gbogbo ẹ̀lẹ́ ń fa. Bí mo ṣe lọ́ṣọmọ́dé ìwọ̀n ṣòkòtò sísàlẹ̀ bẹ́ẹ̀ náà lẹ́yìn náà ń ṣe lọ́hùn. Ẹ̀yin ẹlẹ́bọ ẹ wá ń bú ẹlẹ́bọjọ ní gbogbo ayégede yín. Ojú tì yín. Àní Islam ṣe ẹ ti dójú ti Islam. Náà mo fi ń sọ fún yín wípé ohun tí ń ṣẹlẹ̀ ní Nàìjíríà tí ẹ bá ní ẹ fẹ́ kó wọ ìlú Benin níbí kò lè yìn. Alákọ̀ọ́kọ́ ẹ máa ń pe ànábì ní Akẹ́yìndé gbẹ̀gbọ́n. Yóò gbẹ̀gbọ́n níbo? Ó gbẹ̀gbọ́n tì nílùú tiwa. Ọmọ àkọ́bí tí ìyá àti bàbá bá bí kì í lẹ́gbọ́n. Ìṣẹ̀ṣe ti wà nílùú kí ẹ tó gbé ìjàngbọ̀n yín wọ̀lú wa. A sì ń ṣe àkọ́. Kí ló dé tẹ́ fẹ́ máa ní wá lára pẹ̀lú ẹ̀? Èmi ò lè sọ ìran mi nù kí lọ so mọ́ ìran oníran. Ẹ̀yin lẹ́ ń hùwà ọmọ àlè, èmi iṣẹ́ ọmọ àlè, ọmọ ọkọ ni mí. Ìran mi nìran mi ó máa jẹ́, ìran Yorùbá nìran Yorùbá ó máa jẹ́. Ló fà ní ìtún pé àwọn ọmọ mi lórúkọ Islam kan mọ́. Ń pè wọ́n lórúkọ Islam. Ẹ gbọ́ nísìn, Àjàsá lórúkọ mi, orúkọ Yorùbá ni. Ó pè mí dọ̀la. Ẹ wá ní béèyàn bá kú, wọ́n ní kírun sí lára, wọ́n ní irun kíkí sókú lára kí ló ṣe fún. Òkú náà ó jì ní. Òun ló fẹ́ mu àlìjánà ni. Òun ló fẹ́ mú rójú rí Ọlọ́run ni fẹ́rẹ́kún fẹ́rẹ́ ní gbogbo ẹ̀. Ó wá lọ kó Kùránì ó tó sẹ́yìn báyìí kán bá lè máa sọ pé onímọ̀ ni àṣepùtùlù òfojọ́ kejì ọjà ọpọlọ ẹ gbogbo ti dúdú ò ní ìmọ̀ pa. Àwọn nǹkan tó tó sẹ́yìn rẹpẹtẹ yẹn gáyí ló kàn fi ń ṣe ó fi fẹ́ gbá àwọn èèyàn. Àwọn obìnrin olóbìnrin tán bá ń rẹ̀ yìí ni wọ́n ní àfá yìí nímọ̀ o bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ orí. Ìwọ tó ń wú tó rò sọ pé òun sanra ni ó dìgbà tó bá bẹ́ má lọ ṣọ́ rẹ̀ mo kì í nílọ. Ẹ̀yin tẹ́ kórùn gbọ́njọ́ náà ẹ kọ́ntínú kẹ́ máa kọlù mi. Ẹni tó burú jù yín lọ ó ṣe pẹ̀lú mi ó níbi tó bá rẹ̀ ó dìgbà tẹ́yin náà bá bára yín níbi tẹ́ fẹ́ mo kì í nílọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó lọ tó ẹ nítorí ìbá yín jà ìbú yín àní àti ẹ̀sìn kiri yóò ìṣẹ̀ṣe gbogbo akájọ máa ṣe pọ̀. Ó wá ń bi àwọn òbí ẹ lọ́hùn wípé àṣepọ̀ ó lájọ fẹ́ ṣe pọ̀. Ìlérí burúkú ọmọ ó sì ṣe rí ibú náà.